Àyìndé Musiliu Jago San ṣé bí wọ́n là ń pè ó igbó àràbọ̀ ẹ̀ ọmọ gbọ́ra lásàkó ọmọ ògbókùn bàrà díyọ̀ ìlú tí wọ́n ti ń pa ẹnu lẹ́nà korokoroko má gbàdúrà wálé ọmọ ìlàsà dágbègbè níwọ̀n ìwọ nìkan kárẹ̀ ẹ̀fẹ̀ nínú oko Jago onílọ́jọ́ mi rẹ̀ tó tún lè kàn lọ́dún láyé. Happy birthday to you many happy return arápápá bẹ́tù ibi ìjà yíyára abẹ́kù kọ́ pẹ́ láyé. Òní ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù kẹjọ August 25, 2022 lèyí tún jẹ́ o. Àyìndé Musiliu Jago kó wé ẹ̀yọ́ kó tí ká ò ti dẹ́rọ̀ ṣẹ̀ṣẹ̀ o ọdún tí pé ọdún jọ. Musiliu gbọdún òkun yèdò ilé ọmọkò òdòkó dáadáa ṣe fún ní o. Àgbà tó fọ́ lójú bàbá lójú òkìkí níwájú ológun ọ̀làkàkà níbi ìjà Jago ilé ayé tẹ odò nílé bàbá rẹ̀ nílùú asáwọ̀ ọ̀gbẹ̀jì àròdò ìjọyọ̀ ọmọ adélódé èjìdèjì o Musiliu ọmọ bá ẹ̀tẹ́yìn kọ́lọ́hún ọ̀dẹ̀rẹ̀ fèèyàn rẹ̀ tọ́jáde láàyè ìgúnnugún kì í bá òkúkú àkúkúrẹ́ wéréwé. Àyìndé Àgànà Magbo kì í bá wọn kúkú ọ̀wọ̀ láyéláyé lọ́ọ̀dẹ̀ ọjọ́ òbí rẹ̀ Musiliu Jago olówó rẹ̀ ọkàn bá tira ńlá ńlá lè wé sápórúwé o ọdọọdún náà wà wà o ngogogo ńlá abẹ́rẹ́ àjílẹ̀tẹ̀jẹ́ o ngogogo làrọ̀ tá lé ǹjẹ́ sí Musiliu fi production onídàrú Jago San company onídèrú ẹ̀yìn ńlágbára lọ́wọ́ Olódùmarè kó má ṣe kàn jùkú. Àyìndé òré ní àǹkàrẹ́gò àtà